Wingdon. Olóńgbò. Meow. Ẹkùn tó mi gbọ́ kìjìkìjì. Òun tó dà. Olóńgbò. Báyìí, my boss. Mi ya wèrè sá. Ó dé bí báyìí, ó kí mi, ó ń béèrè Ayọ̀mídé lọ́wọ́ mi. Ṣó fẹ́ kú ni? Anyway, nice to meet you. Ṣé wọ́n ní Báyọ̀? All right. Báyọ̀. Olóńgbò lórúkọ. Ṣùgbọ́n pa olóńgbò. Tológìní bá gún àjà, ojú akálé, ojú akákò. Kò síbi tí mi ò rí o. Báyọ̀, ṣó fẹ́ Ayọ̀mídé láyọ̀ àtàláfíà nígbà? Kò sí nǹkan tí mo fẹ́ gbà lẹ́yìn tí ẹ náà ni mo ń ṣe. Ẹjọ́ torí Ọlọ́run, bí máa ṣe rí gbà láyọ̀ àtàláfíà náà ni. Mo láwọn step kan láti take níbí báyìí. Okay. Number 1. Báyọ̀. Sir. Ẹnikẹ́ni èèyàn kéèyàn kò gbọdọ̀ mọ̀ sí géèmù tó ń ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀. Sẹ́ni kòkó tí màá sọ fún, tàwa ni màá sọ fún. Tẹ́nibọ̀dì bá mọ̀ nídùú kí ló máa ṣẹlẹ̀? Máa jẹ́rẹ̀ pípọ̀ pọ̀. Gbogbo ọ̀rẹ́ ikú ló ń jẹ́ bẹ́yẹn. Number 2. Gbogbo exam tí mo bá ṣe fún ẹ, o gbọ́dọ̀ fail ẹyọ kan bẹ́ẹ̀. So wá ṣetán láti ṣe exam yẹn báyìí. Ṣetán láti ṣe. Ayọ̀mídé là ń sọ̀rọ̀ pa ìsà. Nídùú. Nídùú. Olóńgbò. Mo ní kó báyọ̀. Olóńgbò. Sọ ọmọ bá wí ni. Báyìí. Báyìí.